Ṣé rí lórí ọ̀rọ̀ Yorùbá ni ìṣàkóso ẹ bàbá ẹ bá mi sọ fún olóyè Sunday. Adéyẹmọ kan náà. Mo sọ níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn omi ìdárúkọ ó gbàdúrà kó lè fi ìsara. Mo rí i pé àwọn kan ṣètò àti pọ́ìsì olóyè Sunday. Èso nìkan ó nìkan ní ìdárúkọ. Ó kíyèsára. Ẹ̀jẹ̀ ń sọ bó ṣe fẹ́ ṣẹlẹ̀. Ṣé ẹni tí pọ́ìsì tí wọ́n sọ pé mo fi ẹ̀mí wádìí ẹ̀ dáadáa? Ṣé nǹkan tí wọ́n fi sí oúnjẹ dàrẹ́tìlì fún mi? Ó kíyèsára. Gbogbo tó bá lọ tó bá jẹ́ kó ṣeé ṣe gbogbo tó rà á lọ. Àkókò tó bá ti wọlé ìwà wọlé ìlú ìwà tó bá jẹ́ kó ṣeé ṣe kó má jẹ́. Wọ́n mú ìwé ẹ̀sáyà ó ní ìwọ sì gbé àjàgà wọlé àwọn alàgbà lórí. Ó ní ìwọ sì sọ pé kò sí ẹnìkan tó rí mi. Bẹ́ẹ̀ ni àwọn tó ń jọba ń sìn ṣe rí o. Bó ṣe ń wà nìyẹn. Torí tẹ́ ẹ bá wò ó sí láyé àtijọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́ba ni ó pẹ̀tù sí. Náà ọba tí ó pẹ̀tù sọ́rọ̀ ìlú gan sílẹ̀ ará ìlú gan pẹ̀tù sọ́ba pé ọba tó ń jẹ̀bù rẹ̀. Àwọn olùgbọ́dẹ̀. Àwọn ọba kan ò lè bù rẹ̀ yẹn jẹ. Ó korò lẹ́nu wọn ni. Báwo la ṣe wá fẹ́ sọ̀rọ̀ ìlọsíwájú ìran ọmọ Yorùbá nígbà tí ó odidi gbòógì ọba aládé méjì tí wọ́n ń gbọ́n mi sí omi ọ̀tọ̀. Àsẹ́yìn ni o. Ogun ẹ̀yìn ọ̀nà wọn fi ń jà ara Yorùbá láti máa mú ìfàsẹ́yìn. Ọlọ́run ló fẹ́ bá àwọn olórí wa kan nínú máa gbá wọn nínú. Kò gbá wọn dì. Ọlọ́run ló fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò bí àwọn èèyàn ṣe ń sọ tó wọn ò fetí sí ibi aráàlú. Àwọn èèyàn dẹ̀ máa ń rò pé bóyá Ọlọ́run ò gbọ́ Ọlọ́run gbọ́ o. Ọlọ́run ló máa fìyà jẹ àwọn ọba àwọn olóṣèlú àti àwọn aṣíwájú tó ń darí orílẹ̀-èdè. Yóò fìyà jẹ wọn. Ọlọ́run ló máa fìyà jẹ wọn. Èèyàn ojúlówó ìyà àbí ìyà kéékèèké. Àti ìjọba pé mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ọdún yìí. Mo ní Ọlọ́run sọ pé òun ò ní tírẹ̀sì nínú Nàìjíríà mọ́. Wọn ò bìlífù. Mo ní fáìlì Nàìjíríà bó ṣe rí nù. Wọ́n ti pálí báyìí, wọ́n ti sọ síbì kan. Àwa la kàn ń ka tó wù wá lọ́wọ́lọ́wọ́, àwa la ra bí orílẹ̀-èdè. Fáìlì yẹn Ọlọ́run ti pálí. Ó ní nínú mi Daniel, ó ní mélé tèkéli kérésì ni wọ́n ti ṣírò ìjọba rẹ̀. Ó ní àwọn lórí òṣùwọ̀n kò wá pé o. Nítorí náà fa ìjọba rẹ̀ yàwó láti fi fa aládùúgbò rẹ̀. Ọlọ́run ti ṣetán ṣe rí Yorùbá nation gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ìpínlẹ̀ ó ti wà nínú àwọn ọlọ́run wà lẹ́jì. Láti ojú oṣù kẹsàn-án ṣùgbọ́n àkókò tọ́lọ́run fìrà yẹn hàn. Ṣé rí àwọn ọba méjì kan wà tó jẹ́ pé adé ṣí lórí wọn. Ó ṣíbọ́. Adé ṣíbọ́ lórí wọn. Àṣìṣe tí adé ṣí lórí wọn yìí is likely going to be in form of death. Adé ṣí lórí ọba méjì. Lọ́tọ̀ọ̀tọ̀. Ní ilẹ̀ Yorùbá náà wà ní north. Wọ́n jẹ́ mẹ́ta. North ẹ̀bẹ̀ mí àníọ́. méjì nílẹ̀ Yorùbá. Ẹyọ kan. Nílẹ̀ Haúsá. Òkè ọjọ́ méjì tọ̀. Ní north àti ní south west ọ̀dọ̀ wa nígbà yìí. Gbogbo ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àti gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti máa gbọ́ wa àti máa wò wá nírú àkókò yìí. Ó dá mi lójú pé bẹ́ẹ̀ ṣe ń wojú ìwòran yín ẹ ti mọ̀ pé wòlíì tá a tún gbé wá lónìí lórí ètò tí a pè ní wákàtí tàbí àkókò àwọn wòlíì. Òdú ni wọn kì í ṣàìmọ̀ olóko. Mo ń sọ̀rọ̀ nípa prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn túmọ̀ sí wòlíì torí àánú gbà. Wòlíì jẹ́ kan náà àwọn wòlíì tá à ń gbé wá sórí ètò yìí tó jẹ́ pé àwọn èèyàn ń pè wá tó wọ́n sọ pé kọ̀ǹfàmù ni wòlíì àpá àti wèrè lórí ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé wòlíì jẹ́ nìkan tó jẹ́ pé a sọ̀rọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì bó ṣe wọnú Bíbélì tá a máa ń sọ pé kò sí ohun tí ó ṣẹlẹ̀ rí lábẹ́ ọ̀run ó ti ṣẹlẹ̀ nígbà kan rí nínú Bíbélì ni láti máa wà. Bàbá ìyá máa gbé wa débẹ̀. Lónìí bákan náà bàbá ó tún gbé wa lọ síbẹ̀. Ṣé bí oṣù September oṣù bàbá àbáláwa yìí tọ́ba òkè ó jẹ́ kó bà wá sí rere. Kí lóṣù yìí gbé lọ́wọ́ gangan? Kí ni ká máa retí ní dáadáa bẹ̀? Àwọn aburú wo ló wà nínú oṣù yìí? Gbogbo ẹ̀yin ọmọ tó bí nínú oṣù September níbo lẹ wà? Ẹ̀yin tó ti bí sẹ́yìn náà níbo lẹ ẹ̀yin tẹ́ ẹ̀ retí oṣù tí yín níbo ẹ̀yin náà wà? Bó ṣe ń gbọ́ ètò yìí múra kó máa pín. Àmọ́ kò sí ààyè ìbẹ̀rù. Gbogbo ohun tó o bá ti ń bá pàdé bóyá béèrè rẹ lọ fẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń rí lójú ìwòran yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa pè hello wòlíì ọba àjẹ́ àfa ọba àjẹ́ wòlíì ọba àjẹ́ babaláwo
kò sẹ́ni tí bàbá yìí máa ń kà tí kì í dá lóhùn bẹ́ẹ̀ bá wọ́n bá wá pè bẹ́ẹ̀ pè tí wọn ò bá gbé ẹ sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí WhatsApp wọn ó dà yín lóhùn. kí la máa gbọ́ lónìí wọ́n ti bá wa sọ̀rọ̀ behind the camera wọ́n sọ kútùgbù ọ̀rọ̀ ohun tí oṣù tá a wà yìí máa bí. ẹ má gbàgbé wọn tún máa sọ àwọn àsọtẹ́lẹ̀ tí sì ń wá sí ìmúṣẹ wọn bá sọ 10 9 máa dúró dìgbì tó yẹ wọn bá ẹni ohun tó mú kíkẹ wàá má jáde ni wípé ẹni ò ní ọsáré ọdọgbọ sọ̀rọ̀ ààrẹ ọba òkè sì gbọ́. Nínú oṣù kẹsàn-án yìí kí ni ká máa retí nípa ọ̀rọ̀ Yorùbá Oòduà Nation ni o, olóyè Sunday Adéyẹmọ ni o, àwọn ọba ni o, ẹ̀yin ohun tó sùn yìí gangan gbé lọ́wọ́ ọba ilẹ̀ wa títí dé ilẹ̀ Haúsá kẹwàá mọ̀ pé wọn ò dúró nílẹ̀ Yorùbá nìkan wọ́n kọjá lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Áfíríkà títí dé ilẹ̀ Yúróòpù gbogbo ẹ̀ ni wọ́n wọ̀ tán. Ẹ wò ó ẹ má jẹ́ ń gbà yín lásìkò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin yẹn wá pé owó dátà ti pọ̀ ẹ jẹ́ ń gbé yín tààrà lọ sọ́dọ̀ prophet and scientist Olúṣọlá Àlàbí wòlíì torí àánú gbà. Bàbá ẹ kú déédéé àsìkò yìí. Mo kí gbogbo ọmọ Ọlọ́run tó tún ní àǹfààní àti máa gbọ́ wa jákèjádò àgbáyé. Wọ́n ń gbọ́ ilẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù gbogbo ìyókù oṣù tó wà ní ọdún àlàáfíà láòfin lò. Àmín. Gbogbo agbára mọ̀jẹ̀mọ̀jẹ̀ lópin ọdún lórúkọ Jésù mo ní wọn ò ní nípa lórí ayé wa. Àmín Jésù. Olú Ọlọ́run àwọn ohun lórúkọ Jésù ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún 2025 ayọ̀ ẹ̀ náà láòfin làjà lórúkọ. Àmín àmín àmín. Nínú ọdún yìí ẹ ò ní pàdánù rere. Àmín. Gbogbo rere tẹ́ kó wọnú ọdún yìí àti tó yẹ pé ní ọdún yìí ló ti darapọ̀ mọ́ yín lórúkọ Jésù ẹ ò ní pàdánù rere. Àmín Jésù Kristi. Orúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ rí téèyàn bá ti rí ọmọọba kò ní ṣaláì rí ẹwà Dàsákì ẹ ti rí wòlíì wọ́n fi àdúrà wọlé àdúrà náà ni wọ́n fi gbẹ̀yìn àdúrà ni wọ́n láyé wa kò sì ní ṣe tiwátì lágbára lọ́wọ́lọ́wọ́. Bàbá mo wo tiẹ̀ wo gbogbo ẹ̀ pé níbo ni a ti bẹ̀rẹ̀ àmọ́ ẹja bẹ̀rẹ̀ báyìí kí ni káwọn èèyàn máa retí nínú oṣù yìí. Ṣé rí oṣù kẹsàn-án bí àwọn kan ṣe sọ olúbẹ̀rẹ̀ ember month gbogbo ọjọ́ àwọn kan máa ń bẹ̀rẹ̀ pé ká bá wọnú iṣẹ́ ká bá wọnú ọdún tuntun àwọn onímọ̀ sáyẹ́ǹsì máa sọ pé ọjọ́ gbogbo ọjọ́ nǹkan kan náà ni. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú Bíbélì gbogbo ọjọ́ ò rí bákan náà. Kí nìdí? Ọlọ́run sọ pé ká máa ra ìgbà padà Ok. nítorí búburú ni gbogbo ọjọ́. Ṣé bá wo ọ̀pọ̀lọpọ̀ prophecy àwọn kan máa ń bínú pé ṣé ó ṣe jẹ́ pé bad prophecy ló pọ̀ jù? Mo ní kì í ṣe pé bad prophecy ló pọ̀ jù ṣùgbọ́n nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ṣe rí Ọlọ́run máa ń sọ fún wa pé nǹkan báyìí ń bọ̀ nǹkan báyìí ń bọ̀ kò ní pé nǹkan yẹn gangan máa ṣẹlẹ̀. Àwọn prophecy kan wà tó jẹ́ pé ẹ gbàdúrà yóò ṣẹlẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ gbàdúrà kò ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n tọ́lọ̀ sọ pé ó wà ní ètò ó wà ní plan ìyẹn tó ìpé kéèyàn máa gbọ́ àwọn àsọtẹ́lẹ̀. Ẹ rí prophecy téèyàn bá fẹ́ kí ìran ẹbí ṣe mọ́ ìran tá bá ṣe ń sọ fún yàn. Ìwé ìfẹ́ tó sọ parọ́ o èèyàn reject it instantly. Wọ́n máa ní àwọn dẹ̀ rí accident wájú ní o kéèyàn máa sọ pé ìṣẹ̀dá mi kọ́ ìṣẹ̀dá mi kọ́ orí mi kọ́ dánu wáyé yí ikú dànù yí ìran ibi ìdànù ní ìgbà kì í ṣe tèmi àṣírí nìyẹn. Ṣùgbọ́n bàtà bá ti sọ ìran fún ẹlòmíràn wọn máa bẹ̀rù ó ti wá kúlẹ̀ dínkù. Ọ̀gá ti kúlẹ̀ dínkù. Ṣẹ́rí tí wọ́n bá lọ tí èèyàn bá lọ sí hospital tí èèyàn bá sì tẹ lọ gbàdúrà fún wọn ẹni tó lọ gbàdúrà gan ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé ẹni máa kú o ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé lè ò ní kú. Pé yóò yé. Àpẹẹrẹ tẹ máa fi mọ̀ tí ẹ bá ti délé òsàn tẹ fẹ́ gbàdúrà fẹ́ tó sick. Tó bá ti sọ òbí ẹ bá mi tọ́jú àwọn ọmọ mi o ẹgbẹ́ ò tọ́jú àwọn ọmọ òun o ẹ má jẹ́ ìyàwó jẹ wọ́n o. Táǹsì pẹ́ nìyẹn máa yè ó slim. Torí kó ti ń rí àwọn kankan. Kì í ṣe pé ó rí òun gan ti sọ̀rọ̀ ìtì náà. Ó ní ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Bọ́tẹ̀ bá rẹ̀ tó sọ pé ẹ wo gbogbo tẹ́ bá fẹ́ ṣe bí o gbọ́dọ̀ pàdánù ẹ̀mí mi mo gbọ́dọ̀ jẹ́ sí ọwọ́ mi. Mo kọ̀. The chance of survival fún ẹni yẹn is around 99%. Ló máa yìí. So èèyàn ló máa ń kọ ìran ibi èèyàn dẹ̀ máa accept ìran eré. Ṣùgbọ́n ní oṣù kẹsàn-án Ọlọ́run ká gbàdúrà lórí àwọn ẹ̀mí mùjẹmùjẹ. Ẹ̀mí mùjẹmùjẹ. Pé there is going to be rampant wọ́n máa ṣẹlẹ̀ bí accident bí kọ́kọ́ ojú omi kàn dédé ya kórì bí kí train kó dìré bí kí plane kó já ìṣẹ̀lẹ̀ iná àwọn ìṣẹ̀lẹ̀ yẹn Ọlọ́run káwọn èèyàn gbàdúrà lórí ẹ̀
ní oṣù kẹsàn-án yìí ó lọ́wọ́ December ní káwọn gbàdúrà tòótọ́ Ọlọ́run ẹni tó bá gbà á dáadáa ibi ò ní ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sáwọn ènìyàn rẹ̀ so ìyẹn fún oṣù kẹsàn-án yìí olóyè ń kọ́kọ́ sọ àwọn àlàyé tí mo sọ bẹ̀rẹ̀ tí ẹ̀ bá ń gbọ́ ìrìn ibi mo máa kọ́ ìdílé wípé wọn fẹ́. This will not be my portion. Ayé. Kì í ṣe ìpín mi, kì í ṣe ìpín aya mi. Ìyá máa ti kọ́kọ́ pa wá gbé gbèsè. Ẹni pé ìran yẹn, ẹni tó sọ̀rọ̀ àdìẹ́ lọ́jà pé ìran yẹn kò ṣẹlẹ̀. Ẹni tó náà bá ti kọ́, tí ò kọ́, tó gbà sára. Ó ti mú nìyẹn. Ìyẹn náà ń pè ní káúsára. Ó ti ka sára. Yorùbá ní ẹnu ẹni la fi kọ́ méje. So ìyẹn ló ìyẹn ṣe rí another thing tó wà lóṣù kẹsàn-án ni pé láti oṣù kẹsàn-án ṣùgbọ́n àkókò tọ́lọ́ fìlà yẹn hàn. Ṣé rí àwọn ọba méjì kan wà tó jẹ́ pé adé ṣí lórí wọn. Ó ṣíbọ́. Adé ṣíbọ́ lórí wọn. Àṣìṣe tí adé ṣí lórí wọn yìí is likely going to be in form of death. Adé ṣí lórí ọba méjì. Lọ́tọ̀ọ̀tọ̀. Ní ilẹ̀ Yorùbá náà wà ní north. Wọ́n jẹ́ mẹ́ta. North ẹ̀bẹ̀ mí àníọ́. méjì nílẹ̀ Yorùbá. Ẹyọ kan. Nílẹ̀ Haúsá. Ok, ọjọ́ méjì tọ̀. Ní north àti ní south west ọ̀dọ̀ wa ń bíbá yìí. Ok. Kí àwọn èèyàn tó bá jẹ́ èèyàn ọba àwọn súnmọ́ ọba kan abẹ́ fẹ́ràn ọba lóyún. Tẹ́ ẹ̀ sì fẹ́ ká dé sí lórí ẹ̀. Bẹ́ẹ̀ ká dé sí ẹgbàdúrà fún wọn. Orúkọ ti wà ní ètò ní àwọn àkókò ìwọ December látàkókò ìlọ òní program yẹn ti wọ́n wájú àwọn ọba méjèèjì ẹ máa gbọ́ ní ìwé ìròyìn pé. Àjẹpọ̀ ọba tó lókìkí ló máa jẹ́. Bẹ́ẹ̀ àwọn ọba kan wà tẹ́lẹ̀ bọ́ bá kó ẹnì kankan tẹ́ ẹ mọ̀ pé èèyàn kù. Ọba náà sì lòun náà. Àbí ṣẹ́rí kan tó lọ́ọ̀ fi hàn ní àwọn ìran yẹn wọ́n sọ pé àwọn eléyìí tí mò ń sọ yìí wọ́n ní nǹkan tí wọ́n tó bá gbàdúrà dáadáa ó lè máa ṣẹlẹ̀ ṣùgbọ́n máa rí fi rèfèrè kú. Irú ọba yẹn lè kọ́kọ́ bẹ́ẹ̀ wọlé pa kan sí kí wọ́n gbé jáde o gbé travel. Ó lè tà padà wálé pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n kanu méjèèjì kan chance pé yóò yè kò sí. Àwọn olùlọ́nu. So àwọn ọba méjì wọ́n rí pé ikú wà wájú wọn ní ẹni pé adé ṣíbọ́ lórí wọn tí mo sọ. Kí àwọn èèyàn tó gbàdúrà fún wọn. Ọlọ́run ló fẹ́ gbá àwọn olórí wa kan nínú máa gbá wọn nínú. Kò gbá wọn dì. Ọlọ́run ló fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò bí àwọn èèyàn ṣe ń sọ tó wọn ò fetí sí ibi aráàlú. Àwọn èèyàn dẹ̀ máa ń rò pé bóyá Ọlọ́run ò gbọ́ Ọlọ́run gbọ́ o. Ọlọ́run ló máa fìyà jẹ àwọn ọba àwọn olóṣèlú àti àwọn aṣíwájú tó ń darí orílẹ̀-èdè. Yóò fìyà jẹ wọ́n. Ọlọ́run ló máa fìyà jẹ wọ́n. Ojúlówó ìyà bí ìyà kéékèèké. Àti ìjẹba pé mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ọdún yìí. Mo ní Ọlọ́run sọ pé òun ò ní interest nínú Nàìjíríà mọ́. Àwọn ò bìlífù. Mo ní fáìlì Nàìjíríà bó ṣe rí nì wọ́n ti parí báyìí wọ́n ti sọ sílẹ̀ kan. Àwa la kàn ń ka tó wù wá lọ́wọ́lọ́wọ́ àwa láyé ra bí orílẹ̀-èdè. Fáìlì yẹn Ọlọ́run ti pàdé ó ní nínú ìwé Daniel ó ní mélé tèkéli kérésì wọ́n ti ṣírò ìjọba rẹ̀ ó ní àwọn lórí òṣùwọ̀n kò wá pé o nítorí náà fa ìjọba rẹ̀ yàrá láti fi fa aládùúgbò rẹ̀. Ọlọ́run ti ṣe kánṣẹ́ rí Yorùbá nation gẹ́gẹ́ bí mo ṣe máa sọ ìdúrànlọ́ ó ti wà nínú àwọn ọlọ́run wà lẹ́jì. Àwa la kàn ń wò ó ṣẹ́rí táwọn ọba tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ yìí ó jẹ́ setback fún Yorùbá nation. Lọ́nà wo? Ó ní pé kò sí àwọn Yorùbá ní kò sí bá ṣe perí ìkòkò tá a bá kò sí bá ṣe perí ajá. Tá a ní perí ìkòkò tá a fi ṣe é. Perí ìkòkò tá a fi ṣe é. Kábíyèsí. Kò sí bá ṣe fẹ́ sọ̀rọ̀ Yorùbá nation tí a ní sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ tá a lè ní sọ̀rọ̀ Ọ̀yọ́ fífẹ́. True talk. Nígbà tí irú àwọn eléyìí tí gbọ́n mi sí omi ò tó bá wá wáyé ìjàlẹ̀ kọ̀ọ̀kan máa yanjú kì í sọ̀rọ̀ ìlọsíwájú mọ́. Rí wọn ọ̀sọ́ wọn kan mọ́ anybody ọ̀sọ́ mu kankan mọ́. So kálukó wà lọ́mọ wí ìtàn orí ìtàn tí bàbá kan ti ẹ̀sọ́ lánàá ẹni kan farabalẹ̀ gbọ́. Ó sọ̀rọ̀ kan 1730 something. Ó nígbà tí Ọ̀yọ́ Aláàfin èmi ò mọ̀ bó tọ́ nítan yìí. Ó ní Ọ̀yọ́ Aláàfin nígbà tí wọ́n ní ìtàn tí àwọn pápá àwọn Fúlàní tí wọ́n wá kógun jàgbó Ọ̀yọ́. Ó ní ìlú Ọ̀yọ́ túká. Ó ní wọ́n wá ní láti sá wá sí Ìbàdàn ní ìgbà yẹn pé ní àkókò yẹn Ìbàdàn ló wá rescue Ọ̀yọ́ láti ṣe àtúntò kí wọ́n lè bá fi ọba ní ìjẹ nílùú Ọ̀yọ́. Mi ò mọ bí ìtàn ẹsẹ̀ jó ti tọ́ sí o. Kálukú mú wá tiẹ̀ ó múlẹ̀ ní. Ṣùgbọ́n wọ́n lẹ́ni tí yóò bá jogún kógún. Ìtàkìtàn ni ọ̀pá. Lápá ìtàkìtàn. Bẹ́ẹ̀ wà. Ní
nígbà tẹ́ ẹ bá rí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá ṣe pé mo sọ́nà lórí pavilion sọ́kà mo ní kí ló ṣe jẹ́ pé Ifá tó yan ọba nílẹ̀ Yorùbá àwọn aráàlú òyìnbó ni Ifá mú. Olówó ni Ifá náà wọ plane. Nígbà tí Ifá ọba tójú Ifá ọba ti rí iná rí àwọn èèyàn tó wà nílẹ̀ Yorùbá mọ́ problem máa wà. Àwọn òǹkọ̀wé ló mú. Lọ mú yàn ní Canada. Ẹni lẹ sọ bẹ́ẹ̀. Canada ni wọ́n pọ̀ sí gbogbo wọn. Ó lọ mú eléyìí láti Australia. Ó mú eléyìí láti ẹ̀ka àkíyèsára. Bàbá èmi tẹ ẹrù kankan wípé tó bá yá bóyá là ní padà sí style Ìbàdàn o. tó lọ tó bá ti wọ iye tí ò lè dolúbàdàn. Torí àwọn yọ́ngàn bọ̀ ìta à ń gbé sí i ó dàbí pé kọ́mọ̀lẹ̀ jẹ́ pé àwọn gangan nìṣòro. Gẹ́sẹ̀ sọ pé àwọn gangan ẹ̀yin náà wọ ẹmu lẹ̀kẹ́ wọ ẹmu pọ̀. Nínú Bíbélì nígbà tí wọ́n fi ọmọ Solomon jọba ó lọ bá àwọn àgbààgbà ó ní ẹjọ́ sà ẹ fún mi ní ìmọ̀ràn gẹ́gẹ́ bí àwọn tó dọ́ọ̀dọ́ náà ṣe jọba sí. Àwọn ọ̀dọ́ ní wò sórí bàbá rẹ̀ pàṣẹ ló fi na àwọn èèyàn akéèké kú mọ́ igi eléso ni kò gbá mọ́ àwọn èèyàn. Àtìrìn tó dáa. Kò di nǹkan agbára wọn mú kẹ́ fún pa. Ó tún wọn lọ bá àwọn àgbààgbà ní bàbá rẹ̀ ò ṣe dáadáa tó ìwọ lẹ́lẹ̀ díẹ̀. Wọ́n múlẹ̀. Ṣùgbọ́n kò gbà mọ́ra àwọn àgbàlagbà ìmọ̀ràn àwọn ọ̀dọ́ ló gbà. Káì. Èrò bọ́ àmù. Ó fi ilẹ̀ di àwọn ènìyàn. Ó wà ní ìwé Àìsáyà ó ní ìwọ sì gbé àjàgà wúwo lé àwọn alàgbà lórí. Ó ní ìwọ sì sọ pé kò sí ẹnìkan tó rí mi. Bẹ́ẹ̀ ni àwọn tó ń jọba ń sìn ṣe rí o. Bó ṣe ń wà nìyẹn. Torí tẹ́ bá wò ó sí láyé àtijọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́ba ni ó pẹ̀tù sí. Náà ọba tí ó pẹ̀tù sọ̀rọ̀ ìlú gan sílẹ̀ aráàlú gan pẹ̀tù sọ́ba tó bọ́ba tó ń dèbò rẹ̀. Awo olùgbọ́dẹ̀. Àwọn ọba tó ń dèbò rẹ̀ yẹn jẹ. Ó korò lẹ́nu wọn ni. Báwo la ṣe wá fẹ́ sọ̀rọ̀ ìlọsíwájú ìran ọmọ Yorùbá nígbà tí ó odidi gbòógì ọba aládé méjì wọ́n ń gbọ́n mi sí omi ọ̀tọ̀. Àsẹ́yìn ni o. Gbogbo ẹ̀yìn ọ̀nà wọn fi ń jà ara Yorùbá láti máa mú ìfàsẹ́yìn wá. Bàbá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣé bẹ́ẹ̀ ti ń gbọ́ bí ẹ ti mọ̀ kò nílò àti máa polówó bàbá yìí mọ́ lọ títí ẹ ti mọ̀rú èèyàn tán jẹ́ ẹ wo bí wọ́n gbé wa wọ̀ láti inú mọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àtúnwọnú ìjìnlẹ̀ Yorùbá dáadáa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nìyẹn ẹ máa farabalẹ̀ kọ́ kẹ́ pè kẹ́ send message kí lẹ fẹ́ àwọn a máa wo a máa bá ní gbàdúrà kí wọ́n máa ṣọ́nà fún èèyàn kí wọ́n sì sọ pé tí wọ́n bá ti ní lọ ṣe báyìí tó bá ti lè ṣe àwọn ò ní sọ pé kó o mówó registration wà kan tó gbàdúrà fún ẹ tí wọ́n ilé ìlú mú kan tó ń yàtọ̀ ó ti yé yín bàbá ètò wọn kàn sí ń bẹ lọ́nà tẹ́ fẹnu ara yín tí wọ́n ní ẹnu ara wọn ni wọ́n fi sọ bí ó ṣe lọ láìpẹ́ a ti wọlé oṣù September báyìí tí oṣù kẹsàn-án a sì mọ̀ pé nínú gbogbo ọjọ́ Friday tó bá kéjì oṣù kẹsàn-án ẹ máa ń ṣe ètò kan pàtàkì tá a pè ní mystery impartation léyìí tó connect gbogbo àgbáyé papọ̀ kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ẹ dákun báwo ni ti oṣù yóò ṣe rí àti bó ni wọ́n ti ṣe. Ṣẹ̀rí ẹ̀jẹ̀ nǹkan ẹ̀yìn ọba òwò òun ní Olúọ̀run ẹ̀yin fún ṣẹ̀rí ìyanu rẹ̀ tí ó sì ṣe é rán ó wá pẹ́ láwọn èèlò a ti gbàgbé orin. Ṣé rí kí ni ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ìṣe agbára Ọlọ́run ó wà àti ministry. A lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ministry impartation oṣù kẹsàn-án yìí? Gbogbo ẹni tó bá ní abandon project kọ́lé àkọ́pá ti máa bọ̀ ní ministry impartation oṣù kẹsàn-án. Ojú Ọlọ́run fọ́mọ máa bọ̀ ní ministry impartation oṣù kẹsàn-án. Òun wá ìrànlọ́wọ́ òun retí ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ ènìyàn máa bọ̀ ní ministry impartation oṣù kẹsàn-án. Ẹni tí ò dẹ̀ níṣẹ́ náà ó máa bọ̀ ní ministry impartation oṣù kẹsàn-án yìí. Gbogbo tí ń jẹ́ ire nínú ayé lọ́lọ́run ṣètò fún àwọn ènìyàn. Bákan náà Ọlọ́run tó ṣètò ẹ̀bùn àwọn áńgẹ́lì oṣù kẹsàn-án yìí ó ní nǹkan tọ́lọ́run ní ká máa ṣe. Ó ní ẹnìkan bẹ̀rẹ̀ lọ́wọ́ mi jọ kan pé kí ló jẹ́ ẹ̀bùn àwọn áńgẹ́lì gan. Wọ́n ò gbà bóyá ènìyàn ṣẹ̀ ń bọ̀ wá fún àgbà àkọ́kọ́. So ẹ̀bùn àwọn áńgẹ́lì yẹn tẹ bá wá sínú ministry impartation ẹ̀ mọ̀ tó jẹ́ bí àtẹ bá darapọ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n Ọlọ́run ló fẹ́ ṣiṣẹ́ agbára iṣẹ́ ìtúsílẹ̀ ní oṣù kẹsàn-án náà. So bí èèyàn bá lẹ́nu tó sì kò ní gbogbo ènìyàn wá tẹ́nìyàn bá ti lè fẹ́ sí ara ẹ̀
kọ́ máa lẹ̀ gbé wá rẹpísẹ́ǹtì orí nǹkan tá a máa fún ẹ lọ fún ẹ nìyẹn ọlọ́run dẹ̀ ṣe wà ènìyàn máa gbádùn kò sáìsàn tí ò ní solution bẹ́ẹ̀ ni ẹ ti ní many testimony around the world so mystery impartation ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ló máa wáyé ọjọ́ Friday gbogbo Friday kejì nínú oṣù ní aago 10 àárọ̀ sí 2 ọ̀sán lẹ́yìn àyè kánsẹ́lì wà fún ìgbésẹ̀ yìí lọ gbé ìgbésẹ̀ báyìí ni lọ gbé ọ̀dà ìyẹn ṣe kẹ́yìn náà bí ọ̀dọ́ náà gbé bá a ṣe ń ṣe ní ìkáwọn èèyàn sì jẹ́ ìṣe àgbà ọ̀dọ́ àwọn aṣọ ọlọ́run lóṣìṣì náà lẹ̀ tó ń bọ̀ láti ya òjò àdúrà ní àwọn èèyàn lọ́jọ́ yìí daily stream impartation oṣù kẹsàn-án ló ṣe máa jẹ́ nìyẹn. so ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí látẹnu oníkànlá ti gbọ́ kàún àtẹnu ọlọ́fà àmà ti gbọ́ mọ̀tá torí tìpàfílẹ̀ ọ̀n bá ń sọ ẹ̀ lè tọ́pẹ́ ẹnu ẹ̀ ti yùgù gbogbo ọjọ́ Friday kejì nínú oṣù la máa ń ṣe mystery impartation láago 10 àwúrọ̀ títí di agogo 2 ọ̀sán la máa ń ṣe ibi tá a ti ń ṣe nígbà tó lọ kọ́ o ti eléyìí Greenfield Event Center ó wà láàrin Ìkọ̀tún àti Ìgàndò gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ń bọ̀ káàkiri ibikíbi tó o bá ti ń bọ̀ tó bá jẹ́ Ìkọ̀tún ló bá wọlé bó o bá ti wọlé béèrè márúwá tó ń lọ sí Ìgàndò àbí mọ́tò àbí ọ̀kadà sọ pé Kwara bus stop ló fẹ́ bọ́ọ̀lẹ̀ tó bá jẹ́ láti Ìkọ̀tún Kwara bus stop bó bá ṣe bọ́ọ̀lẹ̀ gẹ́rẹ́ báyìí wọ́n kàn wo wájú rẹ̀ ó ti rí event center yẹn tó tóbi tí wọ́n kùn ní àwọ̀ green ibẹ̀ ni kó wọ̀ sí tààràtà ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ tó bá jẹ́ Ìgàndò lẹ́yìn bá wọlé láti Ìgàndò ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìkọ̀tún kẹ́kàn sọ fún mọ́tò yẹn àbí márúwá àbí ọ̀kadà pétò Kwara bus stop ni mo ti fẹ́ bọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti ń bọ́lẹ̀ gbà bá ibẹ̀ gangan lẹ bọ́lẹ̀ sí lágbára lọ́wọ́ Ọlọ́run tí ò ṣeun tí kò ní ṣe tì ní náà tì dédé agogo 10 àwúrọ̀ di agogo 2 ọ̀sán gẹ́rẹ́gẹ́ àìfi àkókò ẹnikẹ́ni ṣòfò kò sí nǹkan tó o fẹ́ mú lọ́wọ́ ju gbàgbọ́ rẹ lọ gbogbo nǹkan yòókù ọ̀fẹ́ ló bá dé bó ṣe jẹ́ nìyẹn lórí ọ̀rọ̀ mystery impartation. Bàbá ẹ kú ètò. ṣe rí lórí ọ̀rọ̀ Yorùbá ni bàbá ẹ bá mi sọ fún olóyè Sunday Adéyẹmọ kan náà. mo sọ níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn lórí ìdárúkọ ó gbàdúrà tó lè kí ìsara mo rí i pé àwọn ṣètò àti pọ́sìn olóyè Sunday èso nìkan ó nìkan lè dárúkọ ó kí ìsara ẹ̀jẹ̀ ń sọ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ ṣe ní pọ́sì tí wọ́n sọ pé mo fi ẹ̀mí wádìí ẹ̀ dáadáa ṣé nǹkan tí wọ́n fi sí oúnjẹ dàrẹ́tìlẹ̀ fún mi ó kí ìsara gbogbo tó bá lọ tó bá jẹ́ kó ṣeé ṣe gbogbo tí ó rà lọ àkókò tó bá ti wọlé ìwà wọlé ìlú ìwà tó bá jẹ́ kó ṣeé ṣe kó má jẹ́ bá ṣe ṣe tó bá yẹ pé kò ṣeé ṣe bóyá yóò wá gbé àpòrí pépé kan sẹ́gbẹ̀ẹ́ o tí ó máa mú omi rẹ̀ láàmú rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o ṣùgbọ́n mo rí pé poison torí inú ọ̀ràn yẹn mo rí pé ìṣòro Sunday Igboho nìkan náà àwọn méjì so ó kì í sára ó gbàgbọ́ nǹkan tí mo sọ ẹ̀yin náà dẹ́mọ̀ pé ṣe rí íńtánẹ́ẹ̀tì tó ń bá wa bá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn prophecy in the past ẹni pé láti pé nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ ó slim bẹ́ẹ̀ni kì í ṣe pé ẹni tó sọ bad prophecy tó prophecy dey is bad kì í ṣe ìran rere ẹni tó kàn ní òmùra kó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ṣẹ́gẹ́tì ìdí nìyẹn tí olóyè Sunday Igboho gbọ́dọ̀ kíyè sára ṣé nínú afẹ́fẹ́ ni wọ́n máa lò láti fi poison rẹ̀. afẹ́fẹ́ ni ajẹ́ kó lè wà nínú èsì náà. kára àwọn sáyẹ́ǹsì Yorùbá bá tiẹ̀ wá jẹ́ pé eré ni wọ́n bá lò fún ìbátí ẹ̀dá ẹni bá nílò agbára àti poison yẹn tú afẹ́fẹ́ kí ló dé tí ò lò láti kúkú fi gba ìran bàbá rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ara wà burúkú tà ń sọ nílẹ̀ Yorùbá náà ṣòkòlè Sunday Igboho kó kíyè sára ó ní ìgbésẹ̀ tó lè gbé nídìí kí a jọ sọ̀rọ̀ mo lè sọ fún lẹ́yìn ètò tí wọ́n bá yín sọ̀rọ̀ mo lè sọ nǹkan fún ẹ̀yin tẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n o kí wọ́n kíyè sára ẹ gbàdúrà fún bàbá tí wọ́n wà lórí àfíàsí Yorùbá nation. ìyá bàbá pòfẹ́sọ̀. Ọlọ́run kó fún bàbá ní ẹ̀mí gígùn àti ìlera láwọn bàbá náà lọ́wọ́ tó lè jẹ́ nípa ti ọ̀rọ̀ Yorùbá nation. Tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò pàápàá gbogbo ẹ̀yin olólùfẹ́ Odùduwà Yorùbá nation no going back
ọ̀rọ̀ lẹ́gbọ̀n yìí torí èmi a máa sọ fún yín pé aṣíwájú ogun òun lógun dojú kọ. Ìwé mímọ́ a sì sọ̀rọ̀ ó ní ẹnu olùṣọ́ àgùntàn àwọn àgùntàn rẹ̀ ó sì túká. Gbogbo èèyàn ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ gbangba àwa tá a ti mọ̀ tẹ́lẹ̀ ó ti hàn sí wa gbangba níwọ̀nba ọjọ́ bíi mélòó tó lóye wá sílé wọ́n ti mọ̀ pé ìdá méjì ilẹ̀ Yorùbá tẹ́ ń pè lẹ́yọ kan ṣe ni ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí wòlíì sọ, ẹ jẹ́ àwa tá a bá súnmọ́ wọn ẹ jẹ́ kí wọ́n gbọ́. Mo sì mọ̀ pé olólùfẹ́ channel yìí ni wọ́n kò sí ètò wa tí ó jáde tí wọn kì í gbọ́ tí wọn kì í sí sọ̀rọ̀ sábẹ̀ tá a fi mọ̀ pé ọmọ Adéyẹmọ ló fi eléyìí ránṣẹ́. Ó ní kúkú kan ọ̀ ẹni bá ní òkú kúkú ni ó kú bí ajá ti kú tòun tòlùgbòrò yóò nẹsẹ̀ méjì sẹ́yìn wàràwà bí ajá ti kú pẹ̀lú ẹsẹ̀ méjì wọ́wọ́wọ́. Sọ́rí wájú wòlíì làwà. mo rò pé ẹni láti fi ń joyè àpòsù ní wòlíì láti no sáàmù Yorùbá mo sáré lọ ẹsẹ̀ bọ̀ ni. odò yóò ti Bàbá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àwọn ọba máa kú, ìyẹn ti lọ bẹ́ẹ̀. Oṣù tá a wà yìí àwọn àgbààgbà àwọn Yorùbá máa ń sọ nǹkan kan, pàápàá nínú ìwé kan tí mo kà nígbà tí mo wà lọ́dọ̀ mo ṣe wà lọ́dọ̀ náà ẹ má bínú torí ẹlòmíín máa wò pé ọ̀gbẹ́ni tó darúgbó ní tí expire. Wọ́n ní ẹ̀mí mẹ́rin ló ń kọ̀ǹtró àwa èèyàn. A fẹ́ wọnú ìmọ̀jìnlẹ̀ sáyẹ́ǹsì fún àwọn olólùfẹ́ wa báyìí. Àwọn pè ní ìyẹn ní temperament. Tí ń láàyè nínú ìwé tiẹ̀ ó ní why you act the way you do. Ìyẹn ni pé kí nìdí tó fi ṣe gbogbo wà tó ń hù. Tó bá rí ọmọ ẹni tó wà greedy tó láwọn ìwọ́n ní ẹ̀mí kan ni. Tó bá rí ẹni tó láàánú tó yẹ gbogbo èèyàn. Tẹ́ bá rí obìnrin tí ọmọ ọkọ eléèdè pàwù tọ̀hún dé ọkùnrin tí ọmọ ọkọ ìwọ́n lẹ́mí kan ló ń control ẹ̀. Bá rẹ̀ nìkan ló ń dùn tó jẹ́ pé wọ 50 kọ̀ lọ́kọ kò níyàwó fún ọlẹ́mí kan ni. Ẹ dákun bàbá kí la fẹ́ fi ṣáà lè fi kíní ìwé ìjẹ́ a lè fi bíbélì kan tí a lè fi tì ń dì torí àwọn èèyàn ló pè mí pé bá ń béèrè lọ́wọ́ prophet and scientist lórí ọ̀rọ̀ yìí. Ìyẹn ni ẹ̀mí tó máa ń mú yẹn ṣe àwọn kankan jẹ́ pé lágbájá torí wọ́n jẹ́ kó yé wa pé ẹni tí ò lọ́jọ́ òbí tí ò níwèé ọjọ́ òbí tí ọmọ ọjọ́ ọ̀tẹ̀ ẹbí ẹ kíyèsí wa ẹ̀ mọ́ ní oṣù tán ti bí oṣù September làwa wà yìí. ṣe rí ọ̀rọ̀ Yorùbá ṣe rí Ọlọ́run fún àwọn Yorùbá ní ọgbọ́n tó jinlẹ̀. Mo sọ̀rọ̀ kan ó dà bá àkókò ti lọ ọjọ́ míì máa sọ. pé ṣe rí kí àwọn òyìnbó tó mú Christianity wá sí Áfíríkà sí Nàìjíríà àwọn ènìyàn ti mọ Jésù ṣáájú ìgbà yẹn. Níbo wọ́n ti rí. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n mi torí àkókò mi ẹ̀ kọ̀ máa lọ lónìí ọjọ́ míì tẹ bá ráyè. àwa tó rọ́ àlàyé ni sọ bó ṣe jẹ́ àti ìjìnlẹ̀ tó lọ́ọ́ sọ àti kí ni Yorùbá sọ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó wà nínú ẹsẹ̀ Ifá. Ẹsẹ̀ Ifá wa kan. Bẹ́ẹ̀ni olùgbé sọ pé kì í sọ̀rọ̀ tí máa sọ lónìí torí tí bá kà sọ lédèfé àwọn mi ò fẹ́ lè máa sọ alátorí fò. Olúwa rẹ̀. Ṣùgbọ́n Bíbélì sọ wípé látètè kọ́ sí ní ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Lẹ́yìn rẹ̀ kò sì sí mọ́. Ẹsẹ̀ Fánà tó sọ wípé ẹ̀là ẹ̀là rọ̀ wá. ẹ bá tu délẹ̀ kí ta ni wọ́n ń pè ní ẹ̀là wọ́n ní ọmọ kan ṣoṣo. Ìjà lọ́dọ̀ lónìí. Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ sọ ó wà ní Psalm 139 báńkà ní 13, 14, 15, 16. Okay. Ó ní Ọlọ́run sì dá wa we are fearfully and wonderfully made. Ṣé rí Ọlọ́run dá wa ní ìyàtọ̀ sí ara wa. Ó ló ṣe ènìyàn ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ṣé rí bí Ọlọ́run ṣe ṣẹ̀dá àwọn èèyàn kò dá gbogbo wa bákan náà kí ayé má bàa rí bákan náà. Tí ènìyàn mẹ́wàá tó jẹ́ pé ó gbóná èèyàn tó gbóná méjì tó ní hot temper méjì wọn ò lè fẹ́ra wọn. Ok. Iná máa sọ bẹ́ẹ̀. Ènìyàn tó tutù méjì wọn ò lè fẹ́ra wọn. Wọ́n á gbọ̀lúgbọ̀ ni. Wọ́n máa worst. Wọ́n á bomi sí ni wọ́n á bomi sẹ́ni pẹ́lú. pẹ́lú. Àwọn tọ́jọ́ ń lọ wọ́n máa jà wọ́n máa parí ẹ̀. Ọkọ lè déyàn tó gentle kí àwọn èèyàn tó hot. Òmíì ẹ̀ rí pé
ọkọ ló hot ìyàwó ló gentle. irú marriage yẹn máa ń balance nǹkan méjì get the same temperament kò lè work kò ní jọra wọn ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀ ṣé bá lọ ka the book of Isaiah 47 ọlọ́run sọ púpọ̀ nípa ìbọ̀sẹ̀ ń sọ̀rọ̀ pa àwọn tí pé ṣé àwọn ọjọ́ oṣù tó ní ṣe pẹ̀lú ìwé ó ní ṣe pẹ̀lú rẹ̀ ó ní ṣe torí sámẹ́tì náà sórí ọjọ́ dé ọjọ́ ń fọ̀ sẹ́yìn ti gbọ́ ohun tọ́jọ́ ń fọ̀ rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so ìṣẹ̀dá àwọn ènìyàn bá bí ní àwọn àkókò kan ó ní ìwà kọ̀ọ̀kan lóòótọ́ àti lódodo tí wọ́n máa wò ènìyàn ní agbára láti wo òṣùpá wọ́n bá wò láti pavilion táwọn ẹsẹ̀ yín láì táwọn ojú yín wọ́n á dẹ̀ wo òṣùpá bó ṣe yọ lójú ọ̀run wọ́n á dẹ̀ sọ ìjìnlẹ̀ fún yín and it's 100%. ṣé agbára ọlọ́run náà fi wò ó agbára ọ̀hún. wọ́n pákéjì ẹ̀. agbára ọlọ́run. sáyẹ́ǹsì yorùbá ni ó ti wà ní ancient time. so àwọn yorùbá náà tí wọ́n ti wo àwọn àkókò yẹn pẹ̀lú ìwà tí ènìyàn ń wù I can tell you categorically pé wọn ò parọ́. wọ́n bá wo oṣù kan bí èèyàn wọ́n á sọ pé wà tó máa wù ní ìwà ẹ̀rẹ́ rẹ̀ máa bá lọ́wọ́ ẹni. ọlọ́run ló fi ìmọ̀ yẹn sínú wọn. kì í ṣèmọ̀ òrìṣà náà ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní knowledge ọ̀tọ̀ ní idol onílẹ̀ yorùbá a fẹ́ mix ẹ̀pọ̀ ní àwọn àkóríta àkàrà ṣe ní problem pẹ̀lú religion knowledge yàtọ̀ sí ẹ̀sìn ẹni tí ò gbọ́lọ́gbọ́ lè máa kú fún ọlọ́run ní ọ̀nà míì ọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ jésù alóhùn òní interest ọ̀gá tó ń sọ yìí jésù náà sọ the same thing ó ní àdéhùn òun ò gba jésù gbọ́ ṣùgbọ́n òun gbàgbọ́ nínú ilé tó ń sọ mo ti mí ìtàn èèyàn bẹ́ẹ̀ onírú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mọ̀ ni ẹ̀ ń sọ yìí kì í ṣẹ̀sìn so tá a bá wá ń fojú ẹ̀sìn wò ẹ̀sìn máa fẹ́ condemn pé bíi pé wọ́n ń wòrà èèyàn kì í ṣe pé wọ́n wòrà wò it's knowledge àwọn kan wà tó jẹ́ pé tá a bá ní ká ṣe ń sìn báyìí kì í ṣe ẹ̀sìn o kì í ṣe idol o ìmọ̀ ni o ẹ máa wá wò bíi ìmọ̀ ẹ máa wò bí ẹ̀sìn pé ìsálà kẹ́ni bíi magician àwọn sáyẹ́nsì kan wà tá a bá pàfọ́ọ̀mù ẹ̀sìn ẹ lè rí tí n bá gbé nǹkan sórí òfurufú sìn nípa knowledge science nǹkan yóò ní lọlẹ̀ kò lè ní lọ sókè á lè mú lórí òfurufú. yàrá pé law of acceleration àbí gravity ṣe sáyẹ́nsì ti wà ìwé. nǹkan tó bá di nǹkan tí ò bá tó dúró lórí òfurufú tí ò ní kankan law of gravity ó defy gravity. wọ́n á lè prúfẹ̀ a lè lo magnet láti ṣe àwọn experiment yẹn tá a bá fi iyọ̀ sínú omi tá a fi ṣíbí sí i a tún fi magnet tá a fa wáyà kan jáde omi yẹn á máa bọ́ọ̀bù lójú yín àwọn molecules omi máa bọ́ọ̀bù. it's knowledge it's idol it's religion knowledge so àwọn kan tẹ́ sọ is possible òótọ́ dẹ̀ ni tẹ́ bá wò láti inú báyìí ní àwọn tí máa ń wojú ọ̀run láìsí ká tó bí Jésù àwọn máa ń wojú ọ̀run bíbélì Psalm 121 ó ní ìgbókòójú mi sórí òkè wọn ni láti ayérayé ni ó ní bíbélì náà tó sọ ní ó ti fi ayérayé sí ọkàn ọmọ ènìyàn olùsí pé gbogbo ìgbà ojú ọ̀run làwọn èèyàn wò bí mùsùlùmí náà bá fẹ́ gbáwẹ̀ ní ìsìnkú ni wọ́n sọ. oòrùn làwọn tẹ máa wò àtòṣùpá. wọ́n á ní oṣù ojú ọ̀run knowledge of science ló jẹ́ kí n understand nǹkan táwọn muslim tí wọ́n ń follow nípa gbogbo òṣùpá because ọjọ́ òṣùpá 14 days ní ayé yìí òun ni a fè dé ti òṣùpá 14 days ní night òṣùpá wá jẹ́ 28 days lórí òṣùpá ní ọjọ́ kan láyé. you understand? bàbá. mo ló ṣe jẹ́ pé ẹ̀ máa gbọ́ ìjírá 1444 ìjírá kìíní kẹ́ ẹ̀ máa sáwọn ọdún ìlọ́wájú ní àbólú. àbí ó ń fà wá sẹ́yìn. ṣe ní knowledge ẹ̀ bá ní knowledge you understand a lot of things about this world. religion gan wà ní jẹ́ problem èèyàn. wà mọ́. torí pé kì í ṣe ẹ̀sìn la máa fi dé ìjọba ọlọ́run. tá a bá dé ìjọba ọlọ́run wà níbẹ̀ lọ́wọ́ mi pé Àlàbí Olúṣọlá o ṣé wòlíì ní ẹni àbí wà ní scientist wà ní béèrè tí mo béèrè pé Àlàbí Olúṣọlá ìwà olóhùn sí aráalé kejì rẹ ní àwọn àkókò báyìí. Jésù sọ bẹ́ẹ̀ ó ní èmi ó béèrè lọ́wọ́ yín pé àtẹ̀lé ń pa ní ẹ̀ fún mi lóúnjẹ. ògbẹ́ngbẹ́ ní ẹ̀ fún mi lóúnjẹ. àṣàrí ẹni sáwọn gbàdúrà. odidi ẹ̀ yóò gbàlà. bẹ́ẹ̀ ní jẹun. àwọn anípẹ́ lóúnjẹ nígbà tẹ̀ ti ṣe. fún àwọn ará ilé yìí wọn ò ṣe fún mi.
wọn fún mi lọ́kọ̀. ṣé nìyẹn o. ẹ gbọ́ ẹ fún mi ní. ìwà àwọn Yorùbá ní ìwà lẹ̀sìn. ìwà ni wọ́n fi jọ́ọ̀jì wa níjọba Ọlọ́run. wọn ní béèrè pé ṣé káàsà apostoli wọn ní béèrè pé ṣé ẹ̀sìn mùsùlùmí ni gèdè kan bọ́sọ̀ ọjọ́ kan ní babaláwo máa wọ̀ ìjọba Ọlọ́run àwọn tó fẹ́ náà máa sọ bẹ́ẹ̀ ni ó bẹ̀sẹ̀ ìfẹ́ ká parọ́ fúnra wa. kàmí àárọ̀ ni wọ́n fẹ́. má jẹ́ ká parọ́ fúnra wa. Bíbélì sọ pé ọlọ́rọ̀ kú ó ní Lásárò kú. Nígbà tí wọ́n jọ dọ́rùn wọn máa béèrè ìwà wọn ni wọ́n fi ti kálukú ń síbi tí ó wà. ọ̀nà ọlọ́rọ̀ fi ní ẹ wá o ẹ jẹ́ kí n sáré lọ sílé ayé màá lọ sọ fáwọn èèyàn mi kán hùwà rere o. ó rò pé bí ẹni tí ń lọ Èkó sí Ìbàdàn. wọ́n ní kò jọ orí ọ̀fẹ́ kan lèèyàn ní. ẹ jẹ́ ká wù ìwà ni ẹ jẹ́ ká wù ẹ jẹ́ ká iṣẹ́ ẹ̀sìn ni ká gbé sórí ìwà. Gbogbo àwọn Yorùbá. nípa pé wọ́n máa ń wo oṣù láti fi wo bí ayé èèyàn ṣe rí òótọ́ ni it's knowledge it's not religion. ẹ ṣeun tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń gbọ́ wa ẹ ti rí i pé mo ti sọ tẹ́lẹ̀ ẹ̀yin náà tẹ̀ ti mọ̀ àmọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ bàbá yìí ní fúngbà àkọ́kọ́ prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì Torí Àánú Gbà wòlíì tó máa ń wọnú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọ́n á lọ ọ̀run lọ béèrè lọ́wọ́ Olódùmarè tó báwo ló ṣe dá ayé pẹ̀lú bó ṣe fi omi àti iyọ̀ àti ṣúgà ẹ̀ sáà ti gbọ́ experiment kan náà fún wa láìpẹ́ wọ́n ní ẹ bá mú omi iyọ̀ ṣúgà gbogbo ẹ̀ dàpọ̀ má fi dólé ẹ̀hún tí wọ́n á wá tún fi báwo ni Bíbélì ṣe sọ àwọn ilẹ̀ tí ń gbádùn ní àtàtàrọ̀ bàbá wa sọ̀rọ̀ kan tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa wọ́n ní Jésù sọ pé wọ́n gbà tó bá ti ṣe fara lé ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ máa ń gbọ́ wa tẹ́ bá láǹfààní àti fara náà ní síkà bóyá láyọ̀nù ní o àkọ́ pé ẹ ṣe ọmọ ọ̀dọ̀ rere bàbá ẹ jáfe lé ìkó lẹ̀ torí kí wọ́n má ní ọ̀rọ̀ Yorùbá àti sọ̀rọ̀ Nàìjíríà náà dẹ̀ mọ́ ẹ já sọ kíkún láìpẹ́ yìí ìjọba Nàìjíríà wọ́n ní wọ́n lọ sáìn fún pẹ̀lú Israel lóhun kọ́ wá bá wa gbà wá lọ́wọ́ àwọn Boko Haram olóyè Sunday jáde pé tó nílẹ̀ Yorùbá o ẹ yọ̀ǹda ilẹ̀ Yorùbá fún òun lórí ọ̀rọ̀ ààbò Sunday Adéyẹmọ nìkan sì kọ́ lọ́wà Gani Adams bẹ́ẹ̀ àwọn kan náà ń ṣe bí alágbára ṣùgbọ́n tí wọ́n yọjú àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ ibi tá à ń lọ gangan ni pé irú ìgbésẹ̀ tíjọba Nàìjíríà gbé yìí gẹ́gẹ́ bíi pé ẹ ti rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ àgbáyé ìṣe ọ̀tọ̀nà àbí kálo local security wa ń bí àbí kákúkú lọ tí kò tọ́ lọ kó Israel wá pé kí Israel wá bá wa jà ṣé yóò pè wá ṣé wọ́n ní mọ bí tá a kù sí. bàbá kan kọrin kan ní àwọn 1990. kí ló wí báwo ló ṣe kọ́. òdòdó orílẹ̀-èdè lékè ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbogbo ilẹ̀ ìga ṣẹ̀rí tí ò bá ti sí ìlú tí ò bá ti sótìtọ́ àti òdodo irọ́ ni gbogbo ẹ̀ o. irọ́ lọ́ba dé. wọ́n lọ Israel ó làwọn wà lọ pé Amẹ́ríkà wá kékeré ni wọ́n lè ṣe. Jésù sọ̀rọ̀ fún Bíbélì sọ pa Jésù ó ní ìlú Jésù gangan ó ní kò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀. kò ní nǹkan ṣe. kò rí ṣe. nígbà tí wọ́n sọ pé ìbá ọmọ Joseph ni ìbá burú ẹ̀ lọ́wọ́ àmì ẹ̀ ń gbọ́dọ̀ fẹ́ ṣe. kí ló fà á pé kò sí fún àwọn àbúlé fún nǹkan tó fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. ṣẹ́rìtì ìjọba Nàìjíríà àwọn foreigners kan fẹ́ lọ pè wá ṣe báwọn ni wọ́n sign deal foreigner ò lè ní kọjá bí tí wọ́n bá ní kó dé wọ́n ní kọjá àgbẹ̀ tí wọ́n bá ní bí ìbíkẹ́ roko mọ́ ọ ibi tí wọ́n roko mọ́ náà nìyẹn. ní ìgbà kan bí ọdún bíi bóyá ọdún 5 sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n mú ọmọ Amẹ́ríkà kan ní northern part of Nigeria. ṣé gbogbo Nàìjíríà wọn gbà tí àwọn Amẹ́ríkà wá tí wọ́n kidnap foreigner yẹn tí wọ́n gbé lọ wọ́n dẹ̀ mú láàrin àwọn dẹ̀ pa àwọn kidnapper yẹn wọ́n dẹ̀ gbé lọ àwọn agbóhùn ọmọ wọn ti lọ káká tó mọ̀ pé kàkà ṣẹlẹ̀. kí ni mo fẹ́ fààrọ̀ ni pé wọ́n mọ nǹkan tán lè ṣe tí ìjọba Nàìjíríà bá fẹ́ kí insurgency kó dópin. Abacha sọ̀rọ̀ kan kó tó pé tí if insurgency lasts for more than 24 hours only the government in power they have hand in it. òun ló sọ ìwé kọ́ o. òun ló wí agbọ́ ńgbà yẹn náà ìwọ wà nù ìwé ìròyìn títí dọ̀là ẹni bá ní ọ̀là pa ọkọ máa lọ wá nù ìwé ìròyìn lọ́ba kọ́gọ́gù ẹ̀ á gbé jáde. tí ìjọba Nàìjíríà bá fẹ́ kí insurgency end they know what to do. wọ́n mọ nǹkan tí wọ́n ṣe. so tí wọ́n bá pe foreigner wá ìṣèlú tì nígbà tí Iran tí wọ́n lérí sí Israel pé tó àwọn máa pa ìrántí Israel rẹ̀ láyé ní gbogbo òtítọ́ oṣù 2 mẹ́ta. bẹ́ẹ̀ni. mo sọ ń gbà yẹn táwọn èèyàn ti ń jubilate pé mo ní ẹ máa wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí Iran nǹkan tí ò ṣẹlẹ̀ sí Iran yìí mo ní ẹ máa rí kó máa ṣẹlẹ̀ kò tó a month Amẹ́ríkà dá sí
láàrin 24 hours Amẹ́ríkà gbé bombardier jet àbí jet wọn sábà lù kò sí kọ́ńtì tó nílò ẹ̀ lágbàáyé. Wọ́n dẹ̀ wá sí wọ́n dẹ̀ rìlíìsì bọ́ǹkà kan ṣe sórí àpáta bọ́ǹbù gbogbo ẹ̀ wọ́n dẹ̀ padà. Kí Iran náà tó mọ̀ pé ọ̀fọ̀ ṣe àwọn tó pọ̀ tó wá ṣe nǹkan tí padà. Wọ́n ti dé abúlé wọn. Kí ni mo fẹ́ fààyàn ni pé èèyàn lè pè ìjọba Nàìjíríà lè béèrè fún ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí Israel ṣe pè fún Amẹ́ríkà pé ọwọ́ àwọn pípò yìí ń dùn wá o. Ó má dàbí ọ̀rọ̀ àwọn abọ́ rẹ̀. Ó máa ń dún lọ́dà. Ó máa ń dún mi lọ́rùn yẹ́yẹ́ bẹ́ẹ̀ ni ń dún wọn lọ́rùn yẹ́yẹ́ àwọn eléyìí ọ̀ká ń gbà wọn àsopọ̀. Ní àwọn ọmọ tí yóò lè kà. Israel ṣe pé Iran máa ń dún àwọn lọ́rùn Amẹ́ríkà náà. Láyé lójú ayé wa kọ́ àwọn èèyàn ọmọ ìyá wa. Nígbàgbà yóò bá lè yà á lábúrò tó gbó yàrá sí Israel náà ṣẹlẹ̀ rírọ̀. So kí mo fà ni pé àwọn kọ́ńtì kan wà lágbàáyé a ní G7 a ní G8 ní àwọn countries they are allied wọ́n fọ́ọ̀mù allied tí ọ̀tá bá ń bọ̀ Germany France Germany France Japan America Europe Canada àwọn náà fọ́ọ̀mù they are allied. Tí ọ̀tá tó gun kan bá fẹ́ le jù we can come together láti overcome. So Nàìjíríà náà lè form ally pẹ̀lú àwọn other country jẹ̀mílì tó bá jò tọ́ ni. Tí ò ní gbẹ̀yìn gbẹ̀bọ lẹ́yìn. Láti pa iná ọ̀pọ̀ torí iná wọn ti jó wọlé. Lẹ́nu pé èkó ìgbà wọn wà lẹ́kọ̀ọ́. Nọ́mbẹ̀ o. Kálukú rìn tùfura. Wọ́n bá kò títọ́ àtòdodo ṣe nǹkan tó wà wẹ́kọ̀ọ́. Ọ̀dà ṣé kí wọ́n gbéjọba yẹn ṣé wọ́n sì lè gbé ti ìpínlẹ̀ orílẹ̀-èdè Yorùbá fún olóyè àbí. Mo sọ ní ọrin àtẹ̀gbẹ́ ìlọ́jọ́ yìí ṣe rí mo ní oríṣiríṣi ìbò freedom is stages ìpele ni wọ́n máa ṣe rí tó bá yá ibi tí ìtàkùn ó ti wà ọ̀dọ̀ àwọn ọba ló máa ti wá lórí ọ̀rọ̀ lóyè Sunday. Ẹ̀sọ́ bẹ́ẹ̀ náà ń gbà yẹn. Orí ọ̀rọ̀ ó sì ti fara hàn. Ló máa ti wá. Ṣe rí wọ́n máa ìjọba tó gbà láti handover fún ṣùgbọ́n àwọn ọba kan ò ní fọwọ́ sí. Wọ́n ní fọwọ́ sí. Sọ àárín yẹn tọrọ ti wáyé nù. But eventually àṣírí yóò tó tútù gbogbo ayé òtún rí ìgbà tó ṣẹlẹ̀. Ẹ bá ń fáwọn èèyàn wa ládùúgbò lẹ́ẹ̀kan sí. So gbólóhùn lélẹ́yìn àṣẹ ni ó ní níbi tí ọ̀rọ̀ ọba bá wà ó ní níbẹ̀ ni àṣẹ wà. Agbára Ọlọ́run tí ó gbé orí gbogbo ogun lópin ọdún ìlú orúkọ Jésù kò wọnú ayé. Àmín Jésù. Àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi jákèjádò àgbáyé lópin ọdún ìlú orúkọ Jésù àwọn ọmọ wọnú ibi. Àmín. Lórúkọ Jésù ibi ò ní wọlé tọ̀ wá. Àmín. Kọ́kọ́rọ́ tí ó ṣe àwọn ilẹ̀kùn rere gbogbo nínú ayé Ọlọ́run kò fi lé wa lọ́wọ́. Àmín. Àìdí àtẹ òfìdí olówó Ọlọ́run kò yọ̀ǹda. Àmín o. Hallelujah. So gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí pẹ̀lú bìtìbìtì àdúrà látẹnu prophet and scientist Olúṣọlá Àlàbí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń rí yìí ẹ máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa fọ̀rọ̀ lọ wòlíì yìí bí mo ṣe sọ wọn a máa gbàdúrà fún yẹn a máa bá ní sọ́nà wọn bá ti ní kó o ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá Jésù ní olóhunkóhun tó bá ní kẹ́ ẹ ṣe òun ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá ti lè ṣe lọ́ba tán ní rí jù báyìí ẹ má gbàgbé mystery impartation ẹ̀yin tẹ́ ẹ wà káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ́ ẹ bá lè wá ẹ lè darapọ̀ mọ́ wa lórí Zoom láti wo bó ṣe ń lọ ẹ bá sì jẹ́ pé ẹ̀bùn àwọn áńgẹ́lì lẹ́fẹ́ ẹ bá ti pè wọ́n á mọ̀ bí ó ṣe dé ọ̀dọ̀ yín lọ́hùn-ún àbí kẹ́ ẹ rán yẹn wá títí ìgbà míì tẹ́ ẹ tún máa láǹfààní àti bá wọn pàdé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa ó dàbọ̀.